ẹ bá mi pè é kó gbà ó. Mustapha Akínrọ́lé o ọmọ Ibrahim ọmọ Agberi ọ̀gá ọmọ yòòrò ọmọ tiwọ́kọ́ ọmọdúlé pèsè dèmí wọ́n yà lábọ̀ ọmọ pàmòlẹ́tẹ̀ bí èkuru ọmọ pàmòlẹ́tẹ̀ bí èkuru ẹ̀wẹ̀ ọmọ aládùn ọmọ kí ọmọ àrápá mi àrálà mi ọmọ abẹ́wẹ́ nínú ewé ọmọ ewé kan mo pè yí gbẹ̀wé ló jẹ́ mi lójú ọ̀lọ́ ọmọ ogun tí ò jẹ́ ewé rẹ̀ lọ́kù kan ọmọ ìdí àwọn màmá rẹ̀ ọmọ ní àrò olóòlù lápọ̀mù ọmọ Apomu ọkọ̀ ìlú bàtà aya rẹ̀ lọ́rọ́ mi débi ó ní mohùn kí olólùfẹ́ òun ayé òun ìdùnnú òun ayé òun èjìká òun koríkòsò òun ẹni bí ọkọ òun ni bàbá àwọn máa mi alájà Táíwò Adésùn ń bọ̀ ó ní pọ́mọ sọ̀pọ̀ ọdún nílé ayé. ọdún ẹ̀ ló tún yàbò ọdún ẹ̀ ló tún yàbò Mustapha o Mustapha ọkọ Adésùn bọ̀ ọdún ẹ̀ ló tún yàbò ọdún ẹ̀ ló tún yàbò ọdún ẹ̀ ló tún yàbò Mustapha o Mustapha ọkọ Adésùn bọ̀ ọdún ẹ̀ ló tún yàbò. adé orí mi ò adé orí mi ò ẹ máa yí sọ́kọ olóṣì o ọkọlọkọ mi ẹ máa yí sọ́kọ olúyà o ọkọlọkọ mi aládé orí mi ni ọkọlọkọ mi ẹni ọkàn mi o ọkọlọkọ mi ọkọlọkọ mi ọkọlọkọ mi alájà Táíwò Adésùn ń bọ̀ lónìí ọkọ mi ló máa yẹ dùn ẹni ọkàn mi tí ilé lọ́dún o kórí Jósè ọ̀pọ̀ rẹ̀ láyé Akínrọ́lé ti yẹ dùn ọkọ mi ló máa yẹ dùn ẹni ọkàn mi ló ti yẹ dùn o kórí Jósè ọ̀pọ̀ rẹ̀ láyé Akínrọ́lé ti yẹ dùn. ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó mú jó kó mọ́lẹ̀ kó mú jó ó yá gbé bọ́dì kó mú jó ó yá zazu kó mú jó. àtọ́kọ́ mọ̀dé o àdùkẹ́ mo fẹ́ tára wájú ẹ̀jù ni mí ń wọ́jọ́ mẹ́lòmíì lọ lónìí mo rí ìbà fọlọ́wọ́n ọba tó tó bí àrò ọba rẹ̀ bí òsùn ọba lánàá ọba lónìí ọba lọ́jọ́ gbogbo ọba àjọkẹ́ ayé ọba sàkẹ́ ọ̀run ọba tó lónìí ọba tó lànà ọba tó lọ́jọ́ gbogbo àdùkẹ́ tó rí ìta ni mo ti ń kó bẹ́rẹ́ fún Olódùmarè báyìí náà torí Mustapha Akínrọ́lé ọmọ Ibrahim tó lé lọ́dún kan lò ní kórìjọ ògbókò tán kó dàgbà bí ara àgbà òun ní ìyàyà rẹ̀ lọ́rọ̀ mi débi alájà Táíwò Adésùn ń bọ̀ ọlọ́dúnkẹ́ gbéra nílẹ̀ òdìdé wọ́n bá mi kí aládé orí mi ìfẹ́ ayé mi ẹni bí ọkàn mi olólùfẹ́ mi koríkòsùn mi ọlẹ́ èjìká mi ọkọ mi ni wọ́n ní lónìí ni Mustapha Akínrọ́lé ọmọ Ibrahim ńlẹ́ lọ́dún kan lò ní bámikì ibi ológun ẹ̀rú ó ní kí ọbí ọlọ́gbọ̀n ìwọ ọ̀fà ó ní lónìí ó ti sọdún èjì náà wá ṣe tẹ̀mí sí ó ní lágbára dání wáyé òkè òkè ló máa lò ní jábọ́ ó ní sẹ̀rẹ̀ onídìí iṣẹ́ máa rẹwà o Mustapha Akínrọ́lé tó ń bẹ nílùú London akọ́ṣẹ́mọṣẹ́ tẹ́rápìsì náà ni mo ń pè rí lọ́wọ́ lórílẹ̀‐èdè UK ẹ̀gbọ́n níjọ́ orógùn gbàmí ẹ̀gbọ́n níparí owó ìwọ́ dànù Olódùmarè ò ní fọ́ọ̀mù pa ọlẹ́kùn ọyọ wọn ní kú mọ́ lórí kò sí bó bá ti pẹ́ nílé ayé tó ọmọ Ibrahim mọ́ gbóhùn ẹnu mi ó ní kú bìrì kó o bá wọn jíjú ẹ̀sìn ayé ò mọ̀ nífẹ̀ẹ́ gbàbù wọn ló ń jẹ ẹ̀jẹ̀ Mustapha Akínrọ́lé ayé ò ní jù wọ́n sínú kòlò bó bí ẹ̀kọ́ yẹn gan lágbára dání wáyé ó wá ní sọdún ìnira gbẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá òtútù ẹ̀mẹ́jà lálẹ́ odò Mustapha ó nírìgbóná ọmọ òsì nírìgbóná àyà lágbára dání wáyé wàá dàgbà wàá dògbò bí ara àgbà ń ní
adúmáradán ni mò ń kó bẹ̀rẹ̀ fún ọkùnrin wọ̀nyí agbára bí ẹni wá wẹ̀kùn lẹ̀ lágbára dání wáyé ó ní mo ṣe oṣù onímọ̀ ọ̀tọ̀ ọmọtọmọ mo pé ọmọ gbádùn ẹnu mi bàbá Yẹtúndé Zainab bàbá Bísọ́lá Minat bàbá Rúkàyà bàbá Usmanu Èdùmàrè oníjọ́ ọmọ bójì ọmọ kò sí bó bá ti pẹ́ nílé ayé tó ojú rẹ̀ ò ní rí bí ire ló yóò wórí wàá dàgbà nílé ayé ó ní dàgbà ya ọwọ́ gbọ́ bí olúgbogbo ti ń gbó wàá dàgbà bí ara àgbà ń ní wàá gbó wàá dòkìní lágbára dání ìwáyé ó ní sọdún ìnira lágbára Ọlọ́run ọba aya rẹ̀ lónìí mọ̀ kí ó dáadáa Alájà Táíwò Adésùnbọ̀ èjìrí ara sókun ẹ̀dúnjọ́ bí ọbọmọ aya rẹ̀ lẹ́dẹ̀ ọkọ adé orí mi ò adé orí mi ò ẹ máa yí sọ́kọ olóṣì o ọkọlọkọ mi ẹ máa yí sọ́kọ olúyà o ọkọlọkọ mi aládé orí mi ni ọkọlọkọ mi ẹni ọkàn mi o ọkọlọkọ mi ọkọlọkọ mi ọkọlọkọ mi. Alájà Táíwò Adésùnbọ̀ lónìí ọkọ mi ló máa yẹ dùn ẹni ọkọ mi tí ilé lọ́dún kórí jóse ọ̀pọ̀ rẹ̀ láyé àkérólé tìyẹ dùn ọkọ mi ló máa yẹ dùn ẹni ọkọ mi ló tìyẹ dùn kórí jóse ọ̀pọ̀ rẹ̀ láyé àkérólé tìyẹ dùn. Adésùnbọ̀ lónìí ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ rírí mu ọjọ́ àìrí mu ọlọ́dúnkẹ́ ọjọ́ kẹ́rẹ́pẹ́ bí sùn ló pọ̀ èmi àtọkọ mi ní ọjọ́ tọrọ ọjọ́ sísì ó ní lónìí lọ́kọ̀ mi lé lọ́dún nílé ayé ó ní bá mi ṣàdúrà fún olórogún ajé ògbó láṣẹ ọba dání wáyé iṣẹ́ rẹ̀ ò wá nídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ ó wá ní sírìn nínú ọdún tuntun olóòkè òkè lẹ́múrún sí iwájú báyìí lọ mú gbẹ́ láyà obìnrin olóòkè téńté láyé rẹ̀ ọkọ mi aládé orí mi èjìká mi ẹnì kejì mi alábàárò mi ó ti wá sọdún èyí náà ó yá ọ̀rà ni oníwáyàwó ọ̀bù láṣẹ ọba dání wáyé mo pé ò mọ̀ gbóhùn ẹnu mi títà oníjẹ́ ọ̀tá tọrọ ajé ọ̀tá o ẹ̀gbọ́n níjẹ́ orókùn gbàmígbàmí ayé òní fọ́ bàtọ̀ fọ́ sẹ́nu ọ̀nà rẹ̀ máa gbóhùn ẹnu mi láṣọ ọba dání wáyé ó kúkú ní mọ̀sáré ọmọ mo pé wádìí àwọn bàbá rẹ̀ wádìí Agberi compound ọmọ Agberi ọ̀gá ọmọ yòrò ọmọ síwọ́kọ́ mójúlé kókó pèsè dèmí ń wo ya lábọ̀ ọmọ pàmòlété bí èkú Mustapha Akínrọ́lẹ́mọ̀ gbòkè àwọn bàbá rẹ̀ ọmọ mo dúró nídìí àdó ọmọ aládọ́ màkì ọmọ òbalẹ̀ mọ́ ògùnsà ọmọ bájá bákànrí kẹ́ni mọ́rìndé bàbá ẹ̀yìn bòórùn bá rìn dòdò kẹ́ni mọ́rìndé Agberi Mustapha Akínrọ́lẹ́ ọmọ Ibrahim kíní bẹ́ẹ̀ lóde bàbá ẹ̀yìn kìkì wọ́ kìkì jìngbìn ni ọmọ bẹ̀wẹ́ nínú ewé ọmọ ewé kan ni wọ́n pè lóògùrò ìgbèwé ló jẹ́ mi lójú ọlọ ọmọ ògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan ọmọ bí wọ́n fún ni lóòwú gùdùgbẹ̀ bàbá yẹn àfúnni ní kùmọ̀ lóòrùn ìwọ ló tètè sọ fún mi nílé bàbá rẹ̀ bọ́ fún mi lóòwú gùdùgbẹ̀ má fún ẹlẹ́bọ̀ tòró àfijú wọ tẹ́ rí ni bàbá yín fún ni jẹ ọmọ àrá ní gbẹ́gbàyún lọ́jà Agberi ọ̀gá o olúmọ́lá mo rọ kẹsẹ́ mo gbẹ́gbà wọ nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni ìwọ bùjọ́ mi lójú ọmọ Ibrahim máa gbókè àwọn bàbá rẹ̀ ìwọ bùjọ́ mi lẹ́nu mo lọ sọ̀hún sọ ó lọ sọ mọ́sọ̀ mọ́kìlá mú pààrọ̀ bàbá tiẹ̀ kìkì wá kìkì jìngbìn ni ẹjọ́ wẹ́ má fi jìngbìn nìkan mi wọ́n máa bẹ̀wẹ́ nínú ewé Agberi ọ̀gá nìyí Mustapha Akínrọ́lẹ́ o wọ́n máa ṣe wọ́n kó mójúlé koko èdìdẹ̀ òmẹ́kùn olóyìn wọ́n mọ̀ bá kúrú etí àyàn bí wọ́n ti gbòkè àwọn bàbá ẹ̀yìn ni ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rẹ̀ Akínrọ́lẹ́ ọmọ ẹkùn náà rẹ̀ Mustapha ọmọ ẹkùn náà rẹ̀ ọkọ̀ Adésùnbọ̀ ọmọ ẹkùn náà rẹ̀ Agberi ọ̀gá ọmọ ẹkùn náà rẹ̀ Mustapha Akínrọ́lẹ́ wá dìde àwọn mọ̀mọ́ rẹ̀ ó dìde àrọ́ olóòlù wọ́n máa pòmù níyàn ọkọ̀ ìlú bàtà ọmọ oníjó mayùn wọ́n máa tòkè wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ onígbàrúurú la pòmù ọmọ onígbàkan apá ọ̀tún nígbà tí a bá roko tòsí lábọ̀ nílé mọ̀mọ́ rẹ̀ ni
Mustapha mọ̀ gbòkè àwọn mọ̀mọ́ rẹ̀ ọmọ àjòjì kan tó bá dé gbòòrò yóò dẹni ẹbọra nílé àwọn mọ̀mọ́ rẹ̀ ọmọ lọ́dọ̀ kan ò tẹ́rẹ́rẹ́ o akírọ́lé o ọmọ lọ́dọ̀ kan tààràrà odò tó sàn wéréke tó lọ sàn wéréke onípẹ́lẹ́ ò gbọ́dọ̀ bubu abàbàjọ́ ò gbọ́dọ̀ bu ẹsẹ̀ ọmọ Ibrahim mọ̀ gòkè àwọn mọ̀mọ́ rẹ̀ gbogbo ọmọ náà rọ́dẹ̀ ní ọ̀pọ̀ mi odò náà gbẹ ọjọ́ kìíní ọjọ́ níjẹ́ bọ́bọ̀ ní kálukú rẹ̀ gbọ́ mọ̀lẹ̀ níjọ́ ọjọ́ sí bàbá wa láwọn rọ́dẹ̀ nìkan lòdì múra sísìn lórí ẹ̀sìn ó má pọ̀ mú téńté ọkọ̀ ìlú bàtà Mustapha mọ̀ gòkè àwọn mọ̀mọ́ rẹ̀ ọmọ èké tí ń ṣe ni ọmọ ẹgbà tí ń gbàyàn ọmọ mọ̀lẹ̀ àfẹ́ èlèjà ọmọ bídẹ́dẹ́ èṣù wà tọ́mọjà alẹ́ kan èṣù nìyẹn o òpó nìyẹn o nílé àwọn mọ̀mọ́ rẹ̀ Mustapha mọ̀ gòkè àwọn mọ̀mọ́ rẹ̀ aya rẹ̀ ló rán ní ìdẹ́bi ó ní kì ọ́ dáadáa abílẹ̀dẹ̀ èṣù ọmọ rírí tí máa sọ ọwọ́ mi ayídòpó láyà jù wọ́n mẹ́ẹ̀gbìnrin ọ̀tẹ̀ òpó kọ̀rọ̀ bítí èyí tí bẹ̀ lálẹ́ ọ̀yún òpó kájà kàrọ̀ yọ̀nà abílẹ̀dẹ̀ èṣù káwọ́ ẹni tí ń ṣe é tẹ́ni ọmọ òpó ògbọ̀ràn máa mọ yín ní akọ̀jú ẹ̀ síná iná ògbọ̀ràn wọ́n ní akọ̀jú ẹ̀ sómi omi ògbọ̀ràn wọ́n ní àìpọ̀ tí búburú ọtí búburú ògbọ̀ràn wọ́n ní àìfọ́mọ tọ́lẹ̀ ọmọ tọ́lẹ̀ tí ògbọ̀ràn wọ́n ní akọ̀jú ẹ̀ sógun ogun náà làfọ̀njá lọ tí ò padà wálé mọ́ tó fi lọ tẹ̀lú Apomu nílé mọ̀mọ́ rẹ̀ ni Mustapha akírọ́lé ọmọ bí ò sí aṣọ bí ò sí èjì gbára lẹ́kẹ́ onírúurú dìlà bá máa rí bí kókó bí ewo bí kù bí agbárin ọmọ ẹlòmíì ń bá bọ̀rọ̀ sílẹ̀ bájọ́ ọ̀bọ ọmọ ẹlòmíì ń bá bọ̀rọ̀ sílẹ̀ bájọ́ ọmọdún Mustapha akírọ́lé ọmọ Ibrahim ń bọ̀rọ̀ sílẹ̀ lọ́jọ́ ọmọ tuntun abilọ́dẹ èṣùwà tátọ́ nílùú ọ̀yún òṣòpẹ́ méjì nílùú Apomu òmù ni wọ́n ń bọ̀ nílé àwọn mọ̀mọ́ rẹ̀ lẹ́fí ń jẹ́ ọmọ ìyá òmù ọmọ rídí wá ọmọ kúkúdé erin ayídòpó láyà jù ọmọ ẹgbìnrin ọ̀tẹ̀ bí wọ́n ti pò kí àwọn mọ̀mọ́ rẹ̀ ni. Bóyá ló rán mi wá o òun ló rán mi wá ló rán mi wá o òun ló rán mi wá aya rẹ̀ Táyé lòlú Adésùnbọ̀ òun ló rán mi wá. ó wádìílé àwọn aya rẹ̀ ó dìde Alájà Táíwò Adésùnbọ̀ ó wádìílé bàbá rẹ̀ ó dìde Tìjání ilé Lábóyè ó bá sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ eégún mọ́lú ọmọ sẹ́tì mú mi tó dára ìsẹ́yìn orò ọmọ ẹbẹ̀ dímọ̀ ọkọ ìlú tọ́jú tí ń bú ni tó jẹ́ ẹnu lọ Ìkirè nìyí ọmọ ẹwú níwìnrín ọmọ ẹwú filẹ̀ hàn mí fọ́ ọ̀nà mi Mustapha akírọ́lé mọ̀ gbòkè àwọn aya rẹ̀ ọmọ adálẹ̀ gbin wùrà ọmọ adálẹ̀ gbin sùn gangan ọmọ ẹwú filẹ̀ hàn mí fọ́ ọ̀nà mi ọmọ kankú ilé ọmọ kankú lọ́nà èjìgbò ọmọ òkú lọ́kù kó o sùn Alájà Táíwò Adésùnbọ̀ mọ̀ gbòkè àwọn bàbá rẹ̀ ọmọ sàkú má wò má ròyìn ọmọ kankú má wò má ròyìn ọmọ lọ́rìṣà kò jẹ́ kan èyí tá a mú méjì sẹ́bọ̀ lọ́jọ́ gbogbo ọmọ nígbàrúurú ka àjòjì ò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ̀ gbòòrò adẹni ẹ̀bọ̀ra nílé àwọn aya rẹ̀ ni àjòjì wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà Ìkirè èyí tí ń pani sí jèlọ bí wọ́n ti pò kí àwọn aya rẹ̀ ni Mustapha mọ̀ gbóhùn ẹnu mi ó ti wá sọdún èyí náà ikú ló bá ń bẹ lóde mo yà á fún ọ àrùn ní bá ń wá ẹ̀bọ̀ wálé kò ní bá ẹ nílé ọjọ́ ebi bá wá ń palẹ̀ Ọlọ́run oníjó sí nílé lọ́jọ́ ebi bá ń pọ̀nà aya rẹ̀ ní sọ fún ọ pé Ọlọ́run oníjó rìn dé ó ní wàá ṣe 100 lè pa àwọn bàbá rẹ̀ kókó lára bí ọmọ bá wọn lé ó ní wàá ṣe gbà ọdún onímọ̀ nira ó ní mo sì Ọlọ́run wá ní sílẹ̀ tẹ̀ lágbára dání ìwáyé ó ní kò sí bó bá ti pẹ́ nílé ayé tó ó nílò gbà rẹ̀ nínú nira aládùúgbẹ̀lẹ̀ mi jẹ́ apẹ̀sà bí ẹni láàyè Mustapha o akírọ́lé ọmọ Ibrahim àṣeyíṣà àmọ́dún o ọdún ẹ̀ ló tún yàgò ọdún ẹ̀ ló tún yàgò Mustapha o Mustapha ọkọ Adésùnbọ̀ ọdún ẹ̀ ló tún yàgò ọdún ẹ̀ ló tún yàgò ọdún ẹ̀ ló tún yàgò Mustapha o Mustapha ọkọ Adésùnbọ̀ ọdún ẹ̀ ló tún yàgò. Adé orí mi o adé orí mi o
máa yí sọ́kọ olóṣì o. ọkọlọkọ mi. máa yí sọ́kọ olúyà o. ọkọlọkọ mi. aládé orí mi ni. ọkọlọkọ mi. ẹni ọkàn mi o. ọkọlọkọ mi. ọkọlọkọ mi. ọkọlọkọ mi. alájà Táíwò Adésùnbọ̀ lónìí. ọkọ mi ló máa yẹ dùn ẹni ọkọ mi tí ilé lọ́dún o. Korí Jósè ọ̀pọ̀ rẹ̀ láyé Akínrólé tìyẹ dùn. ọkọ mi ló máa yẹ dùn ẹni ọkọ mi ló tìyẹ dùn o. Korí Jósè ọ̀pọ̀ rẹ̀ láyé Akínrólé tìyẹ dùn.